Àmín. Ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa bí a ṣe fẹ́ gba àdúrà. Fi ara rẹ lé Ọlọ́run lọ́wọ́. Ṣé mo fẹ́ gbé ìgbé ayé wa mímọ́? Mò ń tọ ọ̀nà fún ìsọdipípé. Sọ fún Ọlọ́run pé kó kópa nínú ayé rẹ, pé kí ọ̀rọ̀ yìí kó ní ipa rere nínú ayé rẹ ní òwúrọ̀ yìí. Bá Ọlọ́run sọ̀rọ̀. Ní orúkọ Jésù Kristie ní a gbàdúrà. Bàbá wa ọ̀run, a dúpẹ́ fún àǹfààní yìí ní ẹ̀ẹ̀kan sí tẹ́tún fún wa láti dúró lábẹ́ ẹsẹ̀ yín láti gbọ́rọ̀ yín. Ẹ̀mí mímọ́ bá wa sọ̀rọ̀. Kópa nínú ayé wa ní òwúrọ̀ yìí. Olúwa, a béèrè pé gbogbo ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí a fi dè wá lọ́wọ́ ní ẹsẹ̀ gbogbo ẹni tó wà níbí báyìí ní òwúrọ̀ yìí, jẹ́ kí a já gbogbo ṣẹ́kẹ́ṣẹkẹ̀ náà. La ojú àwọn ènìyàn rẹ, kó ṣí wa ní ọkàn ẹ̀mí wa, kó dẹ̀ fi gbogbo wa ní òye ọ̀rọ̀ rẹ. Fún wa ní oore ọ̀fẹ́ láti tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ ní orúkọ Jésù Kristi mímọ́ ní a gbàdúrà. Àmín. A lè jókòó. Tí a bá wo ìwé ètò ní ọwọ́ wa, iṣẹ́ ìránṣẹ́ òwúrọ̀ yìí ni àtúnṣe onígbàgbọ́ fún àlàáfíà rẹ àti fún ọ̀run. Àtúnṣe onígbàgbọ́ fún àlàáfíà rẹ àti fún ọ̀run. Láti inú ìwé ọwọ́ mi yìí láti fẹ́ mú àwọn ọ̀rọ̀ jáde. Ó yẹ kó wà lọ́wọ́ àwọn aṣọ́nà. Ẹ máa mú kiri fún gbogbo àwọn tó fẹ́ rà á. Ó di dandan kí gbogbo wa ká ní ọwọ́. Ẹ̀kọ́ àtúnṣe onígbàgbọ́ fún àlàáfíà rẹ àti láti wọ ìjọba Ọlọ́run. Ẹ̀kọ́ àtúnṣe fún ìwà mímọ́, àlàáfíà àti fún ọ̀run. Ẹ jẹ́ ká yin Olúwa. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Kí ni à ń pè ní àtúnṣe? Nígbà tá a ṣì wà ní òdì kejì lọ́hùn-ún, wọn ò kí ń dárúkọ ọ̀rọ̀ àtúnṣe yìí. Ẹ̀kọ́ àtúnṣe yìí gan, èmi gan fúnra mi ò gbọ́ rí, ṣùgbọ́n nígbà tí mo dé orímọ̀ ni mo ṣẹ̀ gbọ́. Ẹ̀yin Olúwa, mi ò mọ̀ nípa tẹ̀rẹ̀ bóyá bákan náà ni. Nígbà tí mo dé tí mo gbọ́rọ̀ yóò yà mí lẹ́nu. Ó wá dàbí ohun tuntun. Ǹjẹ́ ó wà nínú Bíbélì bí? Kí ló wá dé tó yẹ pé tó bá lágbára tó bá, kí ló dé tí mi ò gbọ́ nípa rẹ̀ rí? Kí ló dé tí a kì í kọ́ ní ẹ̀kọ́? Kí ló dé tí a kì í kọ́ nípa? Kí ló dé tó yẹ pé n ò tẹ̀ kí ń sọ tẹ́nikẹ́ni bá tẹ̀ gbẹ́nu bà? Ọ̀nà táwọn èèyàn ti máa fẹ́ dá ọ lóhùn ó máa yani lẹ́nu. Ọ̀rọ̀ tí ìtúnṣe yìí a dárúkọ ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nínú Bíbélì nítorí pé mo ṣàwárí rẹ̀. Ẹ̀yin Olúwa. Ṣùgbọ́n mo wá rídìí pé ọ̀tá Sátánì òun ló fà á tó jẹ́ pé a kò wàásù rẹ̀. Sátánì ló rí dájú pé a kọ́ ní ẹ̀kọ́ rárá, a ò tẹ̀ mú un lò lẹ́yìn bíbà yìí. A dúpẹ́ fún Ọlọ́run fún Holiness Revival Movement. Jẹ́ ká pàtẹ́wọ́ fún Ọlọ́run. Ibi tí Ọlọ́run fúnra rẹ̀ ti gbé kalẹ̀ ní bíbà yìí láti sọ àwọn èèyàn rẹ̀ di mímọ́, láti fi ọ̀nà wọn, láti mú wọn lọ sí ọ̀nà tó tọ́ lọ sí ọ̀run. Ẹ jẹ́ ká rántí pé bíbà jẹ́ ibi ìtúnṣe. Gbogbo ohun tí ó yẹ tí a ò tí ì kọ́ wa tẹ́lẹ̀, gbogbo ohun tí ò dá wa lójú, gbogbo ìbéèrè tó wà ní ọkàn wa, ibi báyìí ni Ọlọ́run ti mú àlàáfíà bá ọkàn wọn. Á dẹ̀ kún wọn palẹ̀ kéékèèké kí ó lè yé wa.
àní ohun ẹ̀dá gan ó kọ́ wa nípa àtúnṣe. Kí ló wá dé tí a kì í hùwà àtúnṣe yìí? Ìdí rèé tí mo fi wá ń fẹ́ mẹ́nu mọ́. Ó gbọ́dọ̀ wà nínú ọ̀rọ̀ rẹ, nínú ìwà rẹ, ní gbogbo ọjọ́, ní gbogbo gbà. Ó gbọ́dọ̀ máa rò ó kí ló tún kàn tí máa ṣe ẹ̀yìn Olúwa. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, even àwọn ẹ̀dá gan, a ó rí pé àwọn èèyàn kan tiẹ̀ máa tọ̀ wá pé má bínú o. Ǹjẹ́ o mọ ohun tí mo sọ lọ́jọ́ kìíní àná? Ó kò rí bẹ́ẹ̀ o. Ó mọ̀ pé ẹnu ńgbà mìíràn mo lè kó ọ̀rọ̀ jọ kí nǹkan ẹnu lè kó ọ̀rọ̀ papọ̀ kó dẹ̀ sọ fúnra rẹ̀. Nígbà tó bá ṣàkóso ahọ́n rẹ̀, wàá wá padà lọ tọ́ ẹni náà pé má bínú fún ohun tí mo ṣe, àbí ohun tí mo ti sọ, àbí ohun tí mo ti jọ tàkúrọ̀sọ, àbí ohun tí mo ti gbà tí mo ti mú. Ọkọ máa ń sọ fún aya pé má bínú, ìyàwó náà sọ fún ọmọ má bínú, àwọn ọmọ máa tòbí lọ, òbí náà tọ̀ ọmọ lọ. Bẹ́ẹ̀ ni àwọn ẹlẹgbẹ́ níbi iṣẹ́ gbogbo ara máa ń gbọ́rọ̀ yìí má bínú. Àti ṣe ní ọ̀nà tó jẹ́ pé ní gbogbo ìgbà ni àtúnṣe máa ń wà. Nígbà tí mo bá ṣẹ̀ kí ni máa sọ fún ẹ má bínú, kí là ń pè àtúnṣe náà ní ẹ̀yìn Jésù lógo. Níbi ètò ní ìlú gan ó wà níbẹ̀, àwọn ọlọ́pàá àti àwọn ìríjú ìjọba tó pọ̀, a ní bí EFCC, a ní ilé ìdájọ́, a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìríjú tí wọ́n ń kópa nínú ètò yìí. Tá bá ń sọ nípa àtúnṣe, ẹni tẹ́yàn bá jalè tán bá mú, tán bá gbé lọ sí àgọ́ ọlọ́pàá, wọ́n á gbé lọ sí ilé ìdájọ́. Ọ̀pọ̀ ènìyàn ní ẹ̀ka ayé tá wà yìí, ó túmọ̀ sí kẹ́yìn lọ ṣiṣẹ́ pẹ̀lú ìjọba, ó jẹ́ àǹfààní láti lọ lówó, láti lọ lọ́rọ̀ ní ìfún ẹ̀yin tẹ́ ti ṣe. Ẹ rántí pé ẹ gbọ́dọ̀ padà lọ láti lọ ṣe àtúnṣe. Àtúnṣe yìí wà níbi gbogbo. Eléyìí àtúnṣe nínú ìgbé ayé bí òun ṣe ń lọ. Ọ̀pọ̀ ló máa ń ṣàtúnṣe tí wọn ò ń ṣe ní pípé. Nínú Bíbélì a ó rí pé àtúnṣe pípé ó wà níbẹ̀. Àtúnṣe onígbàgbọ́ la fẹ́ mẹ́nubà lénìí, òun la fẹ́ dojúkọ. Eléyìí sì kọjá ohun tí mo ti sọ síwájú. Nítorí nínú ìjọba, ó lè jẹ́ lórí owó. Lórílẹ̀-èdè Nàìjíríà gan, bóyá rántí ní àkókò Àbáṣà, nígbà tó kú àwọn ènìyàn rẹ̀ kóra wọn jọ, nígbà tó kú pé ó yìí o gbogbo tó kórè o nínú gbogbo bílíọ̀nù owó tó mú, a máa fún yín ní díẹ̀ ni. Wọ́n dẹ̀ pa yòókù mọ́. Nínú ìgbàgbọ́, àtúnṣe onígbàgbọ́, ohun gbogbo tí o bá jí ló gbọ́dọ̀ dá padà. Ẹ̀yin Olúwa. Ǹjẹ́ kí ìwọ kó jẹ́ pípé bí bàbá wa tí ń bẹ ní ọ̀run ṣe jẹ́ pípé? Àtúnṣe onígbàgbọ́ leléyìí. Ẹlòmíràn lè jalè, wọ́n á fi àwọn nǹkan pamọ́, wọ́n á wá sọ díẹ̀ pé nísìnyí tí mo ti di kíní o, ó yá máa dá díẹ̀ padà. Wọ́n wá dá díẹ̀ padà. Ilé ìdájọ́ á wá fojú àánú wò wọ́n fún ìgbà díẹ̀, wọ́n á tún ara wọn ṣe. A mọ̀ wọ́n tí wọ́n ti lọ sẹ́wọ̀n. Even àwọn gómìnà wa gan ní lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tó wá tún padà wá, wọ́n á wá padà síbi tí wọ́n tọ́jú gbogbo àwọn owó ìpamọ́ sí, wọ́n á máa bẹ̀rẹ̀ sí ní ná. Kì í ṣe àtúnṣe onígbàgbọ́ leléyìí. Fún àtúnṣe onígbàgbọ́, gbà tó bá lọ tó bá ṣe gbogbo ohun tí ó bá mú ló gbọ́dọ̀ dá padà. Ìwé yìí ó tóbi bí abala tó wà níbẹ̀ lé ní 180. A ò ní lọ ní ṣe yẹ gbogbo ẹ̀ wò, a kàn máa wo èyí tó ṣe gbòógì ni. Ṣùgbọ́n mo fẹ́ gbà yín níyànjú pé dájú pé kẹ́rí pé ẹ ní ìwé yìí, ẹ ní lọ́wọ́. Ẹ̀yin Jésù Olúwa. Kí ni à ń pè ní àtúnṣe? A ó wo eléyìí. A ó wo ìdí tá gbọ́dọ̀ fi ṣe àtúnṣe.
a ó dẹ̀ wò bó ṣe lágbára tó àti gbogbo ẹ̀yà ibi tó yẹ ká ti ṣe àtúnṣe àti bí a ó ṣe àtúnṣe ìgbésẹ̀ tó yẹ ká gbé àti àwọn kankan tó yẹ kí ó yé wa nípa àtúnṣe. Gbogbo eléyìí la máa wò. Ṣùgbọ́n fún ìtumọ̀ àtúnṣe ó tóbi gidigidi. Mo ti wò wájú sí ẹ̀yìn, ṣùgbọ́n mo fẹ́ ká lọ sínú Bíbélì ká wo àwọn kankan. Fún àkọ́kọ́, ẹ jẹ́ ká lọ sí ìwé Ẹ́xódù orí kìíní láti ẹsẹ̀ ogún lé méjì. Ẹ́xódù 2:2 láti ẹsẹ̀ kìíní sí 5. Tẹ́ bá ní Bíbélì yín ẹ rí dájú pé ẹ kà á. Ẹ̀yin Jésù Olúwa. Ìwé Ẹ́xódù 2:2 láti ẹsẹ̀ kìíní sí 5 àti ìwé Léfítíkù orí 6 ẹsẹ̀ 4 àti 5. A kàn fẹ́ mú túmọ̀ nínú ìwé Ẹ́xódù. Bí ọkùnrin kan bá jí akọ màálù tàbí àgùntàn kan tí ó sì pa á tàbí tí ó tà á, yóò san akọ màálù 5 dípò akọ màálù kan àti àgùntàn 4 dípò àgùntàn kan. Bí a bá rí olè tí ń rú rẹ̀ wọlé tí a sì lù ú tí ó kú, a kì yóò ta ẹ̀jẹ̀ sílẹ̀ fún un. Bí òórùn bá lábá, a ó ta ẹ̀jẹ̀ sílẹ̀ fún un. Sísàn ni òun ìbá sàn, bí kò ní nǹkan, ǹjẹ́ a ó tà á nítorí olè rẹ̀. Ọlọ́run fẹ́ kí a ṣe àtúnṣe pípé. Ó ní tí ò bá ti ṣe, a ó tà á. Bí àtúnṣe ṣe lágbára tó rèé. Tí a bá rí ohun tí ó jí tó yìí wà ní ààyè, ìlọ́po ló gbọ́dọ̀ san padà. Bí ọkùnrin bá mú kí a jẹ oko tàbí àgbàlá àjàrà kan tí ó sì tú ẹran rẹ̀ sílẹ̀ tí ó sì jẹ ní oko ẹlòmíràn, nínú ààyò oko ti ara rẹ̀ àti nínú ààyò àgbàlá àjàrà tirẹ̀ ni yóò fi san ẹ̀san. Tó bá wá rí báyìí nínú Bíbélì, kí ló dé tí ò wá rí bẹ́ẹ̀ nínú ìwàásù wa? Ẹ jẹ́ ká lọ sí ìwé Léfítíkù. Nítorí àkókò à ń yára kánkán. Ìwé Léfítíkù orí 6. A ó kọ ẹsẹ̀ 4 àti 5. Kí ni à ń pè ní àtúnṣe? Orí 6 ẹsẹ̀ 4 ó wí pé yóò sì ṣe bí ó bá ti ṣẹ̀ tí ó sì jẹ̀bi. Bí ó bá ti ṣẹ̀ tí ó sì jẹ̀bi. Fún ẹnikẹ́ni tó fẹ́ lọ sí ọ̀run, ó gbọ́dọ̀ ṣàtúnṣe. Èyí túmọ̀ sí pé kí ó sì mú ohun tí ó fi agbára gbà padà, tàbí ohun tí ó fi ìrẹ́jẹ ní, tàbí ohun tí a fi fún un pamọ́, tàbí ohun tí ó nù tí ó rí he. Ohunkóhun tá a bá mú láì gba àṣẹ. Ohun tí a fi ìrẹ́jẹ ní, o rò pé o mọ̀ ọ́ ṣe ni. Àwọn alọ́nilọ́wọ́gbà, ẹ jẹ́ ká wò ó. Tí o bá wọnú òkòwò àwọn alọ́nilọ́wọ́gbà, wá wo iye àtúnṣe tí o fẹ́ ṣe, o dẹ̀ gbọ́dọ̀ ṣe, o gbọ́dọ̀ ṣe ní pípé. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọ̀dọ́, ẹ kíyèsára o. Kò ń ṣe ọ̀nà tó yẹ kí ẹ tọ̀ ní rárá. Gbogbo àwọn tó ń sọ̀tàn fún yín, kò ní fi ṣe irú ìtàn tí wọ́n ń sọ fún yín. Ẹ̀ṣẹ̀ ni, ó dẹ̀ nílò àtúnṣe pípé fún àwọn nǹkan tí ẹ bá ṣe. Ẹ jẹ́ kí eléyìí kí ó yé yín. 5. Àti fún ohun gbogbo tó ti búra, tàbí gbogbo èyí náà nípa èyí tí ó búra èké. Ohun tí a fún ọ láti pamọ́, ṣùgbọ́n ó wá ṣì lò. Ó wá lò ó fún àǹfààní ara ẹ̀ láì gbà yìí lọ́wọ́ ẹni tó fún ọ láti pamọ́.
àbí ohun tó sọnù tí ìwọ rí e. Èyí sọ fún wa pé a gbúdọ̀ mú ohunkóhun. Ó dára kó wò ó kó kọjá lọ, torí níwọ̀n ìgbà tí o bá rí, tí o bá mú, ó di dandan fún ọ láti wá ẹni tó ní. Bí kò ṣe bẹ́ẹ̀, ohun tí ó nù, tí o rí, tó mú, tó wá tọ́jú pamọ́, wàhálà ni o. Ẹsẹ̀ 5 báyìí. Tàbí gbogbo èyí náà nípa èyí tí ó búra èké, tí o tilẹ̀ mú padà ní ojú owó rẹ̀, kí o sì fi 5% rẹ̀ lé orí rẹ̀. Àwọn ènìyàn kàn máa lo orúkọ Ọlọ́run láti ṣe àwọn nǹkan kan. Ó jẹ́ ohun tó burú, ó burú jáì. Ẹ kíyèsára. Àbí èyí tó ti búra èké sí, ó gbọ́dọ̀ dá padà ní ojú owó rẹ̀, kí ó sì fi 5% rẹ̀ lé orí rẹ̀, kí ó sì fi lé fún olóhun ní ọjọ́ ẹbọ ẹ̀ṣẹ̀ rẹ̀. Bí a ṣe ń tẹ̀síwájú, ẹ jọ̀wọ́ rí dájú pé o wà nínú ẹ̀mí ìfarajìn. Ò ń ṣàyẹ̀wò. À ń kà látinú Bíbélì. Ìṣàtúnṣe nínú ìgbàgbọ́. Àwọn àfikún kan wà nítorí pé ó jẹ́ ara òfin Mósè. Ní àkókò yìí, a nílò láti mú gbogbo ohun tí a mú dá padà. Tí ẹni náà bá dẹ̀ fẹ́ sí fún bóyá nídìí kan tàbí èmíràn, bóyá nítorí pé ìwúlò rẹ̀ ó ti di gọbọi sí, gbogbo ohun tán bá béèrè lọ́wọ́ wa la gbọ́dọ̀ san. A ó bá wọn sọ̀rọ̀, wọ́n gbà. A ó jọ pinnu sí ojú kan. Rántí, ìṣàtúnṣe onígbàgbọ́ fún àlàáfíà rẹ àti fún ọ̀run. Ó jẹ́ ẹsẹ̀ Bíbélì tí a mọ̀ gidigidi. Tí o bá mọ̀, o lè bẹ̀rẹ̀ sí ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 15. Ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́, ní àìsí èyí ni. Lépa àlàáfíà pẹ̀lú èèyàn mélòó? Ènìyàn gbogbo. Ọkọ, aya, ọmọ, àgbà, alẹ́gbẹ́ níbi iṣẹ́, ẹni tó bá pàdé lọ́nà, ẹni tó mọ̀, alábàágbé, pẹ̀lú gbogbo ènìyàn. Rí i dájú pé àlàáfíà wà pẹ̀lú gbogbo ènìyàn. Eléyìí ni à ń pè ní ìwà mímọ́. Láìsí èyí ni kò sẹ́ni tí yóò rí Olúwa. Àmín. Mo ń fún yín ní àkókò láti ronú jinlẹ̀. Ta lẹni yìí tí àlàáfíà, tí a ò tí ì fìdí àlàáfíà rẹ̀ múlẹ̀? Ta lẹni náà? Tí a ti fìdí àlàáfíà múlẹ̀ fún, tó ò tí ì sapá bó ṣe tọ́ nínú ayé rẹ láti mú àlàáfíà wá. Bẹ́ẹ̀ ni, ẹni náà tí o rántí, o gbúdọ̀ tọ́ lọ láti wà ní àlàáfíà. Ọ̀nà kó wù kí ipò náà kó rí, ibi tó wù kẹ́ni náà kí ó wà. A dúpẹ́ fún Holiness Revival Movement ní gbogbo orílẹ̀-èdè. Ìsopọ̀ kan nìyẹn fún ọ tó lè ràn ọ́ lọ́wọ́. Ìwọ láti ṣe àtúnṣe rẹ ní pípé. Ẹ̀yin Jésù Olúwa. Kí ni a pè ní ìṣàtúnṣe? Ó túmọ̀ sí láti mú padà bọ̀ sípò gbogbo ohun tí a jí, gbogbo ohun èlò tó wà lọ́wọ́ wa ká dá padà fẹ́ni tó ní gangan.
fún àwọn tó wá láti wá jalè. Arákùnrin mi, ibi ìbàyí ṣebi tó ti lè jalè. Ohun tó wù kí ó jẹ́, jọ̀wọ́ mú padà tọ̀ ẹni tó ní lọ. Bí kò ṣe bẹ́ẹ̀, a sé ilẹ̀kùn ọ̀run mọ́. Ẹ jẹ́ ká wá wo àwọn ènìyàn kan, nǹkan kékeré, ohun kékeré. Ǹjẹ́ ó yẹ kó mú ọ lọ sọ́run àpáàdì bí? Kí ló dé tí ò jẹ́ kí ilẹ̀kùn ọ̀run kó ṣí fún ọ lénìí? Yá rò ó, má ṣe mú fi ọwọ́ yẹpẹrẹ mú. Àní láti bẹ̀bẹ̀ fún ìpalára tá ti fà fún ẹlòmíràn. Ó ti pẹ ẹlòmíràn lára. Ìgbà mìíràn kò yé mi. Ó kàn máa sọ̀rọ̀ báṣubàṣu, ó máa ṣe ohun tó bá wù ọ́, ó máa pa àwọn ènìyàn lára, wàá dẹ̀ tẹ̀síwájú. Arákùnrin, ọkàn tí ó sá ní ọgbẹ́ yẹn, ó jẹ́ ti Jésù Kristie. Tún ọ̀nà rẹ ṣe. Àti tuntun àti tó ti dàgbà. Ọ̀pọ̀ máa ní ibi tí kíní ti ṣẹlẹ̀. Wọ́n mọ bí ọ̀nà tán fi ń gbà tàn wá pé bẹ́nìyàn di ẹ̀dá tuntun, ohun àtijọ́ ti kọjá lọ. Ǹjẹ́ ohun tí Bíbélì sọ léléyìí? Ǹjẹ́ ohun tí Bíbélì sọ léléyìí? Arákùnrin mi, tó bá ti di àtúnbí, ìbẹ̀rẹ̀ ìwà òdodo léléyìí. Ìbẹ̀rẹ̀ ìgbé ayé àwọn ọmọ Ọlọ́run léléyìí. Ìgbà náà ni ìbẹ̀rẹ̀ ayé bẹ̀rẹ̀. Ìgbà náà ni ìbẹ̀rẹ̀ ayé bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká lọ sí ìwé oníwàásù, bóyá eléyìí máa ràn wá lọ́wọ́ láti dojúkọ ẹ̀yà ohun gbogbo ti kọjá lọ. Ẹ̀yin Olúwa. Ẹ jẹ́ ká lọ sí oníwàásù orí 3. Àmín. Tí o bá ti débẹ̀, sọ pé àmín. Orí 3 ẹsẹ̀ 15. A ó dẹ̀ jọ kà á papọ̀ ni. Tí o bá ti débẹ̀, ṣe àmín. Oníwàásù orí 3 ẹsẹ̀ 15. Ó yá, jẹ́ ká jọ kà á papọ̀. Ohun tí ó ti wà rí ń bẹ nísinsìnyí, àti èyí tí yóò wà náà, Ọlọ́run sì béèrè èyí tí ó ti kọjá lọ. Ọlọ́run bákan náà tó sọ nínú pé ohun gbogbo ti kọjá lọ. Tẹ́ bá ka Bíbélì ẹ̀ka lápá Alaafia apá ọ̀tún. Ní di ẹlẹ́rìí méjì la ó fi ìdájọ́ múlẹ̀. Ọlọ́run béèrè ohun tí ó ti kọjá lọ. Nísinsìnyí ó ti gbé ìgbé ayé tuntun. Wọ́n wá sọ fún ẹ pé ohun àtijọ́ ti kọjá lọ. Nígbà kan tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó ti wá di àtúnbí nsìn, ǹjẹ́ orúkọ rẹ yí padà? Ǹjẹ́ ojú rẹ yí padà? Ǹjẹ́ àwọ̀ rẹ yí padà? Ìwọ kan náà yìí ni. Ohun tí o jí nígbà àtijọ́, ǹjẹ́ kò ń ṣe ohun jíjí bí? Mo gbọ́ ìtàn kan ní ọdún tó kọjá, bóyá ọdún yìí bí ò rántí, nípa arákùnrin tó máa ń jalè ńgbà náà, tí wọ́n lọ jí ọ̀kadà èèyàn. Wọ́n wá ń gbádùn ara wọn pẹ̀lú ọ̀kadà náà. Lẹ́yìn ìgbà díẹ̀, wọ́n wá di àtúnbí, wọ́n yìí ń gbádùn ọ̀kadà náà. Ohun tó jí òyìn ń lò ó. Ohun tó wá burú ni pé arákùnrin ó ń lo ọ̀kadà náà láti lọ wàásù. Pé Ọlọ́run yanjú ẹ̀ ní ọjọ́ kan, bóyá àṣìṣe ni o, àbí ọbí Ọlọ́run ṣe fẹ́. Ó gbé ọ̀kadà lọ sí abúlé ibi tó ti jí. Lóòótọ́ ó ti yí àwọ̀ rẹ̀ padà, ó ti yí nọ́mbà padà, ṣùgbọ́n ohun tó jí ni. Arákùnrin yìí ó lọ wàásù. Nígbà tó wàásù tán tó ń lọ, wá bá arúgbó kan lọ́nà.
ó wá wo bàbá yẹn nítòótọ́ òun ti di ẹ̀dá tuntun. Ó wo arákùnrin yìí, ó rẹ́rìn-ín pé nísinsìnyí ó lè ràn yàn lọ́wọ́. Ó wá tọ́ wá lọ bá bàbá yẹn pé bàbá níbo lẹ̀ ń lọ. Bàbá yẹn ní abẹ yẹn ni mò ń lọ, ó ní jẹ́ kí n gbé ọ. Bí wọ́n ṣe wá ń lọ, bàbá yẹn wá wípé ìgbà kan mo dẹ̀ nírú ọ̀kadà báyìí o. Olúwa ṣí lójú, ẹ̀yin Olúwa. Ó wá ní àbàbà tí mo jí ọ̀kadà rẹ̀ léléyìí. Kí ló yẹ kí ó ṣe? Ohun àtijọ́ tí kájọ lọ, nísìn mo ti di ẹ̀dá tuntun, jẹ́ n gbádùn ọ̀kadà yìí. Kí ló yẹ kó ṣe? Kó dọ̀bálẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Kó sọ fún bàbá pé èmi ni mo jí ọ̀kadà yín o. Kó bẹ̀bẹ̀. Bí kò ṣe bẹ́ẹ̀, nígbà tó bá parí ìwàásù náà, tó parí àfàdúrà ṣẹ́gun rẹ̀, tó jẹ tán láti jí òkú, wàá gbọ́. Ó ní kọjá kúrò lọ́dọ̀ mi, èmi kò mọ̀ ọ́. Ó ń lo ohun tí o jí, o dẹ̀ ń gbádùn ara rẹ̀. Yẹ̀wò, tí ẹ lè má jí ọ̀kadà. O lè má tóbi tó ọ̀kadà. Ohun kékeré. Ǹjẹ́ ní ẹ̀ṣẹ̀ tó kéré bí? Ǹjẹ́ ẹ̀ṣẹ̀ funfun tàbí dúdú wà? Ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ń jẹ́. Ẹ jẹ́ kí a lọ yanjú rẹ̀, ẹ̀yin Jésù Olúwa. Bákan náà, àtúnṣe bákan náà, ó jẹ́ múmú nǹkan padà sí ipò tí ó wà tẹ́lẹ̀. Mú ohun gbogbo padà sí ipò tó wà tẹ́lẹ̀. Níwọ̀ngbà bó ṣe bá ṣe sí. Gbogbo àwọn tó máa lọ ń kọ̀kọ́kùkọ sí ara wọn, àwọn tó máa ń yí èékánná wọn padà, tí wọ́n á yí iwájú padà, tí wọ́n á yí ojú padà, tí wọ́n á yí ẹ̀yìn padà, tí wọ́n á yí irun padà, tí wọ́n á yí gbogbo padà. Gbogbo àtúnṣe ìkan túmọ̀ sí pé kẹ́yàn mú nǹkan padà bọ̀ sí ipò tí ó wà tẹ́lẹ̀. Nísìnyí tó ti lọ kán eyín rẹ̀. Ìṣòro ńlá leléyìí. Nísinsìnyí tó ti kọ àmì burúkú sí ara rẹ̀. Wọ́n máa rí àwọn èèyàn ní Yúróòpù. Báwo lè ṣe fẹ́ gbàgbé kínní? Ìgbàkígbà tó bá lọ sójú dígí wàá máa rí eléyìí. Ìdí rèé tí ó yẹ ká máa rántí Ọlọ́run nígbà èwe wa, ká kíyèsára. Nítorí àtúnṣe ó lágbára tó bẹ́ẹ̀ kí Ọlọ́run kí ó ràn wá lọ́wọ́, ẹ̀yin Olúwa. Gbogbo ẹ̀ láti kọ sínú Bíbélì, gbogbo ẹ̀ ló wà nínú ìwé. Rántí pé mo kàn ń gé wọn kéékèèké ni. Ìṣẹ́jú díẹ̀ la ní fún eléyìí. Gbogbo ẹsẹ̀ Bíbélì sì wà níbẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́. Kò sí ìkan tá gbọ́dọ̀ fò níbẹ̀, ẹ̀yin Olúwa. Ẹ̀yin Olúwa. Lọ mú àlàáfíà padà sípò. Nínú ohun gbogbo, ní gbogbo ipò, ní gbogbo ọ̀nà, nínú gbogbo ìbáṣe. O lè sọ pé kí ni jẹ́ àlàáfíà? Ó jẹ́ ipò tí kò sí rúkèrúdò rárá. Ipò tí kò sí ẹni tó ń ṣẹ̀yàn tàbí aṣẹnìkẹ́ni. Mo rántí àlàáfíà àti ìwà mímọ́. Láìsí eléyìí kò sẹ́ni tó lè rí Ọlọ́run. Ìmúpadàbọ̀sípò onígbàgbọ́ fún àlàáfíà àti ìjọba Ọlọ́run. Ìṣàtúnṣe túmọ̀ sí pé láti mú ẹ̀rí ọkàn rẹ wá sí ìdáláre. Àmín. Ọkàn tí kò ní ìdálẹ́bi, ọkàn tí ó ń ṣàn fún àlàáfíà. Gbogbo àwọn tó ń yọ lẹ́nu yẹn, ó yá ṣàyẹ̀wò rẹ̀, má kàn fún wọn sílẹ̀ bẹ́ẹ̀. Ó ní ọ̀rọ̀ kan tí ẹ̀ ń jiyàn lé lórí,
ó yá lọ yanjú ẹ̀ pẹ̀lú ẹni tẹ́jọ́ ń ṣe. Ó dára kí o yanjú ẹ̀ nísìnyí, torí pé tó bá tún pẹ́ jù olùṣọ́àgùntàn á wá, àwọn àgbààgbà wá, ìjọ á wá. Kí ló dé tó yanjú ẹ̀ nísìnyí? Yanjú ẹ̀ nísìnyí. Lénìí, èní ni ọjọ́ ìgbàlà rẹ. Ẹ̀yin Olúwa. Ẹ jẹ́ ká lọ síwèé Lúùkù orí 19. Nísìnyí àwa tá di àtúnbí àti gba Jésù Kristi. Ẹ jẹ́ ká wo ohun tí arákùnrin yìí ṣe. Arákùnrin tó ń ṣiṣẹ́, ìwọ tó jẹ́ ọlọ́pàá, kíyèsára. Ìwọ tó fẹ́ darapọ̀ mọ́ àwọn agbófinró, ibi tẹ́ ti lè máa gbowó, kíyèsára rẹ. Ìwọ tó jẹ́ elétò owó, ṣọ́ra rẹ. Ó ń ṣiṣẹ́ ní ọ́fíìsì, ìwọ ló ń gbé kíyèsára rẹ. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbowó fún báírò, tẹ́ ń gbáwó kí wọ́n tó rí fáìlì gbé, ṣọ́ra. Ó ti di àtúnbí. Àtúnbí rẹ yóò ní àbàwọ́n nínú. Àtúnbí rẹ yóò ní ìbéèrè nínú lòdì sí ìyìn rere. Mo fẹ́ kà láti ẹsẹ̀ 8. Arákùnrin kan tí à ń pè ní Zákíù sì dìde, ó sì wí fún Olúwa pé, wò ó, Olúwa, ààbọ̀ ohun ìní mi ni mo fi fún tálákà. Bí mo bá sì fi èṣù èké gba ohun kan lọ́wọ́ ẹnikẹ́ni, mo san padà ní ìlọ́po 4. Mélòó ìlọ́po 4? Ó lè ń sìn. Ohun tí à ń sọ ni pé kó mú padà bọ̀ sípò. Tí ẹni náà bá ń béèrè pé kó san ní ìlọ́po, kó fi kún, ó gbọ́dọ̀ ṣe é. Jésù Kristi ó sì bá Jésù Kristi sọ̀rọ̀. Nísinsìnyí ó ti di àtúnbí. Jésù gan tẹ̀ sọ pé nísinsìnyí a ti di ọ̀rẹ́, a ti di mọ̀lẹ́bí. A jẹ́ ọmọ ẹgbẹ́ ìjọ kan náà. A fẹ́ bá bẹ́ẹ̀ sọ̀rọ̀. Nísinsìnyí o gbọ́dọ̀ mú ìyìn rere lọ sí gbogbo orílẹ̀-èdè, sí agbègbè, sí ìlú tó yí ọ ká, sí ìlú rẹ, síbi tó ti ń ṣiṣẹ́. O nílò láti wá sí ìyìn rere. O gbọ́dọ̀ jẹ́rìí sí ìyìn rere òtítọ́. Ṣùgbọ́n wo ohun tó so mọ́ ọ. Àwọn aya tó ti gbà, àwọn tí o ti tàn jẹ, àwọn irọ́ tí o ti pa. Ǹjẹ́ o pera rẹ ní àtúnbí? Wo ohun tí Zákíù ṣe. Jésù Kristi sì sọ fún èléní ní ìgbàlà, wọ inú ilé rẹ wá. Jésù sì wí pé lónìí ni ìgbàlà wọ ilé yìí, níwọ̀n bí òun pẹ̀lú ti jẹ́ ọmọ Ábúráhámù. Nítorí ọmọ ènìyàn dé láti wá àwọn tí ó nù kiri àti láti gbà wọ́n là. Eléyìí ó rántí arákùnrin yìí. Ò lè la ọ́fíìsì wọn kọjá láì sanwó. Mo rántí ẹnìkan lórílẹ̀‐èdè yìí, mọ̀lẹ́bí mi ni, pé kẹ́ tó rí pé 5 mílíọ̀nù 5. A nìyí ó gbéraga tó bẹ́ẹ̀ o. Òun kọ́lé, òun ṣe ohun tó wù ẹ́ káàkiri. Gbogbo owó yìí ló máa dá padà. Gbogbo ẹ̀ ló máa dá padà. Tí ẹ lè jẹ́ náírà 5, ó lè jẹ́ 100 bóyá nílé ìwòsàn níbi tó ti ń ṣiṣẹ́. Ó ń gbà àwọn nǹkan tí kì í ṣe tìrẹ. Nítorí pé àwọn ènìyàn lílò nǹkan kan lọ́wọ́ rẹ. Ó dà pé gbà tí mò ń bẹ̀ nìkan fi nǹkan hàn mí. Lẹ́yìn àwọn tó ń gba owó àbẹ̀tẹ́lẹ̀, wọ́n kọ pé má ṣe fi owó àbẹ̀tẹ́lẹ̀ fún ẹnikẹ́ni. Wọ́n wà níwájú, wọ́n gba àbẹ̀tẹ́lẹ̀, wọ́n sì kọ sẹ́yìn wọn pé ẹ má ṣe gbowó àbẹ̀tẹ́lẹ̀, ẹ má san owó àbẹ̀tẹ́lẹ̀. Mo ní ǹjẹ́ rí tún ọkọ̀ yìí ni ó ní àwọn ti pẹ́ níbẹ̀. Wọ́n dẹ̀ ń gbowó náà ní gbangba. Zákíù, ìgbàlà ò tí ì tọ́ wá báyìí.
tó bá jẹ́ ìkan lára wọn tó ń ṣe léyìí, tó bá débẹ̀ jẹ́ kó yé wọn kété pé gbogbo owó tí ẹ̀ ń gbà yìí a gbọ́dọ̀ dá padà ní pípé. Ẹ jẹ́ ká wá wo bí lè ṣe máa rí. Bí kò ṣe bẹ́ẹ̀, ìgbàlà ò tíì dé. Bí kò ṣe bẹ́ẹ̀, àǹfààní pípadàbọ̀ Jésù Kristi àti ìgbà ní pípé nínú ayé rẹ, nínú ilé rẹ. Ẹ̀yin Olúwa. Báwo ni ìṣàtúnṣe ṣe lágbára tó? A ti ka ìwé Léfítíkò orí 6 tẹ́lẹ̀. Ẹ jẹ́ ká wo Jóòbù àti àwọn ọ̀rẹ́ Jóòbù nínú ìwé Jóòbù 40:2. Gbogbo alámọ̀tán náà ó wà nínú ìwé yìí. Ó gba àwọn ojú ìwé díẹ̀ nínú ìwé náà. Àwọn kan nítorí pé Ọlọ́run dojúkọ Jóòbù, àwọn ọ̀rẹ́ ẹ̀ wá láti sọ̀rọ̀ sí bó ṣe wù wọ́n. Wọ́n sọ̀rọ̀ sí bó ṣe wù wọ́n lòdì sí Jóòbù, lòdì sí ohun tí ó ń ṣẹlẹ̀ sí, lòdì sí ìránṣẹ́ Ọlọ́run. Ọlọ́run tìkára rẹ̀ ló wá pa wọ́n láṣẹ pé kí wọ́n lọ ṣàtúnṣe bó ṣe lágbára tó nì. Bí àtúnṣe ṣe lágbára tó, ó yẹ padà tọ̀ Jóòbù lọ kóun kó sì gbàdúrà fún yín kí ìgbàlà kó tó di pípé. Wọ́n rí lórí ẹ̀rọ pé èèyàn tó mọ́, tó jẹ́ mímọ́, tó jólódodo tó. Àwọn kan wà tó jẹ́ pé iṣẹ́ wọn ni láti máa sọ̀rọ̀ òdì, kó máa sọ̀rọ̀ òdì lòdì sí ẹni àmì ìfòróróyàn Ọlọ́run. Irọ́ ni wọ́n dẹ̀ ń pa. Arákùnrin kan níbí báyìí ó lọ sí choosing, ó wá lọ parọ́. Ó wá jẹ́ ilé ìjọsìn ìbí báyìí bó ti yẹ pé a fẹ́ kí gbogbo èèyàn kó dẹ́ni gbàlà. Torí ohun tó wu Ọlọ́run pé kẹ́nikẹ́ni kó má ṣe ṣègbé. Pé tó bá kàn tẹ̀ lò wó ní ọkàn wa, adarí àwọn àgbà tí ẹ̀ ń bẹ̀ pé wá yanjú ọ̀rọ̀ rẹ̀. Ó wá ń ṣèlérí pé mò ń bọ̀. Ó ti kú báyìí, ó ti lọ. Ǹjẹ́ o mọ ọjọ́ tó máa kú bí? Ǹjẹ́ o mọ̀ bí? Ǹjẹ́ o mọ̀ nígbà tó wà ń bẹ̀? Owó díẹ̀ tí wọ́n fún, èlò náà fún. Èèyàn mélòó ló ti lọ síbẹ̀ tí wọ́n lọ sọ̀rọ̀ lòdì sí Hrmw? Àwọn méjèèjì kú. Àwọn èèyàn ó yìí wà lọ́kàn àwọn kan láti ṣe, àwọn kan sì ń ṣe síbẹ̀. Ó lágbára gidigidi. Ayé rẹ ni o fi ń ṣeré, ló ń fi séwu. Kí ni ìdíyelé ọkàn rẹ? Kí ni ìdíyelé ohun tí o lè san dípò ẹ̀mí rẹ? Èlò? Àwọn kan ní yín àtẹ̀fẹ́, àwọn kan ní yín á pín. Ẹ̀rọ káàkiri gbogbo àgbáyé ó burú. Ebi mílíọ̀nù 8 ló wà ń bẹ̀. Iṣẹ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kan tá a bá sọ níbẹ̀ tí kì í ṣe òtítọ́, ọ̀rọ̀ ẹ̀yìn ni. Tó o bá mọ̀ nípa ìtàn má ṣe sọ. Àwọn tó dẹ̀ ń fi ránṣẹ́ tí ìwọ náà ń kà á. Àní ìgbàgbọ́ wa nípa gbígbọ́. Ó ta gbogbo àwọn tó mọ̀ tó wà nínú ẹ̀rọ rẹ fún Sátánì. Dá dúró. Má ṣe fọ ohun tó mọ̀ nípa rẹ̀ ká mọ́. Irọ́ ńlá. Mo fẹ́ sọ fún ẹ. Àwọn èèyàn ń sanwó láti parọ́.
àní wọ́n wá kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà wá sílé mi ní London láti wá parọ́. Àwọn èèyàn ń sanwó lé lórí nítorí pé ẹnìkan eléyìí tàbí tọ̀hún yẹn ṣọ́ra ẹ̀, ohun tó bá mọ̀ ò mọ̀, wẹ ara rẹ mọ́, kò kàn mí, mi ò lọ́wọ́ nínú ẹ̀. Àwa wà ní pópónà ìwà mímọ́ pẹ̀lú Jésù Kristi, pẹ̀lú áńgẹ́lì Ọlọ́run tó ń darí wa bí a ṣe ń rìn. Àfẹ́ ìdíbàjẹ́ kan, ọ̀run là kọjú sí, afẹ́ àlàáfíà nínú ayé wa. Ibikíbi tó bá ti rí ara rẹ, sá kúrò nínú àwọn ìwà búburú yìí nítorí pé ó léwu, nítorí pé ó lágbára gidigidi. Inú ìwé Máàkù orí 18 a ó ka ìtàn yìí. Bíbélì pa ní àṣẹ pé tó bá ṣeéṣe pé ká ta ènìyàn. Ìwé Máàkù orí 18. Ẹ̀yin Olúwa bó ṣe lágbára tó. Ìwé Mátíù orí 18. Ìwé Mátíù orí 18. A ó kà díẹ̀ nítorí àkókò wa. 3. Nítorí náà ni ìjọba ọ̀run fi dàbí ọba kan tí ń fẹ́ gba ìṣirò lọ́wọ́ àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀. Nígbà tí ó bẹ̀rẹ̀ sí ní gba ìṣirò, a mú ọ̀kan tọ̀ wá tí ó jẹ ní 1000 tálẹ́ǹtì. Ọjọ́ ìrẹ́kọ̀dì ìkọsílẹ̀ yóò wà. Ǹjẹ́ bí kò ti ní ohun tí yóò fi san, olúwa rẹ̀ pàṣẹ pé kí a ṣe kí ni o, kí a tà á bó ṣe lágbára tó rèé, àti obìnrin rẹ̀, àti àwọn ọmọ rẹ̀, àti ohun gbogbo tí ó ní, kí a sì san gbèsè náà. Ó ti jalè, ó ti mú, ó ti tàn, ó ti ṣe oríṣiríṣi, ó ti wá ní gbogbo ẹ̀ báyìí. Ó wá wò pé màá ṣe lè, màá ṣe tọ̀hún. Ǹjẹ́ ó kó nǹkan tó fẹ́ tà bó ṣe bàtà rẹ ní tà á, kó o ṣàtúnṣe. Kò sí ohun tó fẹ́ gbàdúrà lé lórí. Níbo lowó náà ti fẹ́ wá? Ṣé èmi ni màá fún ọ lówó ni? Ohun tó bá ní láti tà náà ló máa tà. Ẹ̀yin Olúwa, ta fóònù rẹ, ta mọ́tò rẹ, ohunkóhun tó bá lè tà, tà á. Má ta ọkàn rẹ. Bó ṣe lágbára sí rèé. Olùkọ́ni yóò béèrè léyìí, o gbúdọ̀ gbégbèsẹ̀ lé lórí. Bó ṣe lágbára tó leléyìí, má ṣe fi ọwọ́ yẹpẹrẹ mú. Kí nìdí tá a gbúdọ̀ fi ṣe àtúnṣe? Àkọ́kọ́, Ọlọ́run pa láṣẹ. A rí nínú ọ̀rọ̀ Jóòbù, Ọlọ́run ló pa láṣẹ. Àwọn díẹ̀ tá a tún mẹ́nubà. Níwọ̀n gbà bí àkókò bá ṣe gbà wá láyè, a ó rí. Ó jẹ́ àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run. Ìsọdimímọ́ ara ẹni fún ìríjú, ó ní láti mú wa wá sí ìwúlò tó dára. Tímótì 2 orí 2 láti ẹsẹ̀ 19 ẹ kọ sílẹ̀. Àmín. Ìsọdimímọ́. Kọ́ríńtì 2 orí 7 ẹsẹ̀ 1. Nísinsìnyí ta ni a ti di àtúnbí, ta dẹ̀ fẹ́ lọ sí ìpele ẹ̀mí mímọ́. Ẹ jẹ́ kí a lọ sọra wa di mímọ́. Gbogbo pàǹtí, gbogbo dẹ̀tí ayé, lẹ́yìn eléyìí ti ẹ̀mí, nẹnu rẹ nù. Ní gbogbo rẹ̀ nù, ṣe àtúnṣe. Àtúnṣe jẹ́ múmú nǹkan padà sí ipò tó wà. Ó jẹ́ fún ìwà mímọ́ àti ìgbé ayé tí kò ní àbàwọ́n.
ó bu ẹwà fún ìyìn rere Jésù Kristi. Ó dẹ̀ jẹ́ ọ̀nà tí a ń gbà wàásù bákan náà. Àní gbà téèyàn bá ṣe ó ń mú ìyìn rere kí ó lágbára sí ni ẹ lọ ṣe. Ẹlòmíràn lè wí pé pé bóyá ìyá mi ni bóyá bàbá mi ni mo jí lówó padà kó lọ ṣe. Lọ sí ìwé onídàájọ́ orí 17 ẹsẹ̀ 1 sí 4 kẹkàn ká tán. Ẹ ó rí arákùnrin náà níbẹ̀. Arákùnrin yìí ó jí owó ìyá rẹ̀. Àwọn kan rò pé ẹ̀tọ́ wọn ni. Kan ní àṣebówó bàbá mi ni. Ṣé owó ẹ ni? Michael ó mú owó ìyá ẹ̀ ṣẹ́kẹ́lì 100. A dúpẹ́ fún ìyá rẹ̀. Ìyá ẹ̀ ò dákẹ́. Ó ní àwọn kan wà tó ń burú jà nínú èpè ṣíṣẹ́. Nígbà tó bẹ̀rẹ̀ sí ní ṣépè burúkú, kì í ṣe fún Michael nìkan. Michael àti ìran tó ń bọ̀, gbogbo ìran tó tẹ ìdí Michael jáde. Michael wá ní èmi ni o màmá. Má mú wulẹ̀ gégùn mọ́, èmi ni mo mú, èmi ni. Bó ti wù kó tiẹ̀ ṣe sọ, màmá ẹ̀ wá pé owó yìí mò ń kó jọ pọ̀ fún Ọlọ́run ni. Ǹjẹ́ o mọ̀ pé ohun tó mú yẹn à ń tọ́jú rẹ̀ ní fún Ọlọ́run ni? A dúpẹ́. Àyànjú ọ̀rọ̀ náà ṣé tìrẹ ni ó yá padà kó lọ ṣàtúnṣe. Ọlọ́run yóò bùkún ọ ní orúkọ Jésù Kristi. Gbogbo ẹ̀ka ta ti nílò ìṣàtúnṣe nínú ìgbéyàwó, nínú irọ́, nínú olè jíjà, nínú ohun tí a jí, àní ìbúra ẹ̀tàn, ìnáwó, ìdarapọ̀ mọ́ ẹ̀mí òkùnkùn àti Bíbélì. Ẹ jẹ́ ká wo Bíbélì, ìwà àjẹ́ gan, oṣó, bí èyí tó wà nínú Bíbélì, Símónì, gbogbo ènìyàn ló wò ó gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ńlá. Àṣé ó ń tàwọn ènìyàn jẹ ni. Ó ń tàwọn ènìyàn jẹ. Wọ́n sọ ìtàn arákùnrin kan fún mi, ìránṣẹ́. Kákàn pé bẹ́ẹ̀ torí lè ń ṣe ìránṣẹ́ Sátánì ni. Ó lọ gba agbára lọ́wọ́ ọ̀gá ẹ̀. Wọ́n wá fún ní òrùka ìgbéyàwó. Òrùka ìgbéyàwó yìí, ìgbàkígbà tó bá ń sọ̀rọ̀ á mú òrùka náà dání. A lè rí ohun gbogbo inú ẹ̀mí. Wá rí gbogbo tó wà nínú rẹ̀. Orúkọ rẹ̀, orúkọ yẹ ẹ̀. Gbogbo nípa tìrẹ ní òrì. Ìṣòro ni pé wọn ò fún ní agbára láti mú ọ̀nà àbáyọ bá ohun tí ó bá rí. Ó wá ń wá ọ̀nà àbáyọ, ó kiri ká. Ó wá agbára láti sọ̀tẹ́lẹ̀ tó dẹ̀ wá sí ìmúṣẹ. Ohun tó lágbára ni. Báwo ló ṣe fẹ́ rí àwọn ìwọ̀nyí? Tó bá ti ṣe níta gbangba, ó yá bóyá orí íńtánẹ́ẹ̀tì padà lọ kó lọ ṣàtúnṣe. Láti ṣe àtúnṣe ẹ̀yin ìránṣẹ́, ohun tó lágbára ni. Ẹ jẹ́ kí a wo àtúnṣe. A ní kékeré ìwé yìí náà tí a ń pè ní ìṣe àtúnṣe nínú ìgbéyàwó, nínú májẹ̀mú titun àti májẹ̀mú láéláé. Ó sọ̀rọ̀ ní pàtó lórí ìgbéyàwó. Ẹ jẹ́ ká lọ sí ìwé Genesis 20:2. Ẹ jẹ́ ká wo bí Ọlọ́run ṣe yanjú ọ̀rọ̀ ìṣàtúnṣe. Àmín. Tẹ́ bá ti débẹ̀ ṣàmín. Tí o bá ń sùn ṣe àmín. Ẹ̀yin Olúwa. Genesis 20 láti ẹsẹ̀ 3. A mọ ìtàn náà. Abraham, Sarah àti ọba Abimeleki.
ǹjẹ́ nítorí náà mú àyà ọkùnrin náà padà fún wòlíì lé òun tá à ń ṣe, òun á sì gbàdúrà fún ọ, ìwọ sì yè, bí ìwọ kò bá sì mú padà, kí ìwọ kí ó mọ̀ pé kíkú ìwọ yóò kú, ó ti dòkú. Mo ti gbọ́tọ̀ oríṣiríṣi nípa àtúnṣe ìgbéyàwó. Ǹjẹ́ ò tí ì kárí? Níwọ̀n gbàgbà tó bá débẹ̀, Bíbélì wípé òkú ni ọ́, ó ti kú, ó ti kú. Níwọ̀n gbà tí o fi lọ fẹ́ ìyàwó oníyàwó tó dẹ̀ gbà bó ti wù kó pé ó ti dòkú, ó ti kú lẹ́sẹ̀kẹsẹ̀. Arábìnrin yìí, o gbúdọ̀ mú padà bọ̀ sípò. Kí nìdí? Ètò Ọlọ́run ó wà fún gbogbo ènìyàn, ọkùnrin àti obìnrin, àti àwọn tí Ọlọ́run bá ti so pọ̀ nínú ìgbéyàwó. Ìwọ wá fẹ́ tú ètò Ọlọ́run ká nítorí pé orí ẹ̀lútẹ́ni tó fẹ́ fẹ́, ẹni tó nífẹ̀ẹ́ kúfẹ̀ẹ́ sí, o wá ń pè ní ìfẹ́. Ǹjẹ́ aya rẹ níbí? Ǹjẹ́ o ti gbàgbé pé méjì yóò sì di ara kan? Ohunkóhun tí Ọlọ́run bá dẹ̀ sí ti so pọ̀, kẹ́nikẹ́ni kí ó má ṣe yà wọ́n. Ṣé ìwọ ló wá fẹ́ wá pe Ọlọ́run níjà bí? O fẹ́ tó ohun tí Ọlọ́run so pọ̀ ká, ìwọ ènìyàn lásán. Ṣọ́ra rẹ o, má jẹ́ kí Sátánì kó tàn ọ́. Ikú lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Nídìí èyí, dá ìyàwó obìnrin náà padà fún ọkọ rẹ̀, ọkọ padà fún aya rẹ̀. Àbí onídìí, ó ní àwọn ìdí. Ẹ jẹ́ kí n ka àwọn ìdí tí Abimeleki sọ. Ẹsẹ̀ 3. Ṣùgbọ́n Ọlọ́run tọ̀ Abimeleki wá ní ojú àlá lóru. Ó ní, wò, arákùnrin yìí òkú ni ọ́, torí pé obìnrin tí ìwọ mú yìí ìyàwó ẹlòmíràn ni. Ó ní Olúwa, ṣùgbọ́n Ọlọ́run tọ̀ Abimeleki wá ní ojúran ní òru. Ó sì wí pé kíyèsí, òkú nìwọ, nítorí obìnrin tí ìwọ mú ni, nítorí aya ọkùnrin kan ní í ṣe. Ǹjẹ́ o jẹ́ olódodo bí? Ṣùgbọ́n Abimeleki kò súnmọ́, òun sì wí pé, Olúwa, ìwọ òrùn orílẹ̀-èdè olódodo pẹ̀lú. Ó ní òun ló sọ fún mi pé aya àbúrò òun ni. Arábìnrin ní í ṣe ohun obìnrin tìkára ẹ̀ sì wí pé arákùnrin mi ni mo fi ṣe èyí, ẹ̀yin Olúwa, nítorí pé òkú ni ọ́. Mo jẹ́ bíṣọ̀bù. Àmọ́ bíṣọ̀bù láàrin wa pé lẹ́yìn pé ó ta sọ gbogbo, ó dá aya rẹ̀ padà. A mọ ìtàn náà. Bíṣọ̀bù wà níbí báyìí, ó wá ń sọ pàtàn nínú òdodo ọkàn rẹ̀. Ọlọ́run dá lóhùn. Ìdí rèé, tó bá fẹ́ ṣègbéyàwó, ní sùúrù. Tẹ̀lé àwọn olùdámọ̀ràn ìgbéyàwó. A ti sọ fún àwọn kan pé ní sùúrù, pé látijọ́ ìmọ̀kàn jà pọ́n. Nísìnyí tá wá fẹ́ mọ jáde, ìgbà náà ló wá fẹ́ sá fúnra rẹ̀. Àìmọye ọgọ́rùn-ún arákùnrin tá ti sọ dànù pé ó yẹ farabalẹ̀, ẹ jẹ́ ká yanjú eléyìí. Wá ṣe eléyìí tán, wá ní mo jólódodo nínú ọkàn mi. Farabalẹ̀, ǹjẹ́ ó ṣàyẹ̀wò bó ṣe tó? Ó kàn wo ní ìjọba Abimeleki, ṣó lọ sí Ẹ̀dó láti lọ wò ó, ṣó lọ sí Ghana láti lọ ṣàyẹ̀wò? Ǹjẹ́ ó pe èèyàn kan láti Caribbean pé bóyá òtítọ́ ni ìtàn náà? Ǹjẹ́ Abimeleki ṣe? Pé mo kàn béèrè lọ́wọ́ àwọn tó wà ń bì báyìí ni. Ǹjẹ́ o ti lọ sí orísun wọn bí? Ní sùúrù arákùnrin,
ẹ jẹ́ ká fìdí gbogbo ìtàn tán sọ fún wa, ẹ jẹ́ ká fìdí rẹ̀ múlẹ̀, ẹ farabalẹ̀. Pé arákùnrin tí mo wà pẹ̀lú ẹ̀ báyìí ló ṣe rí, báyìí ló ṣe rí, ìtàn ilé ìtàn Ọlọ́run. Sis tó jẹ́ pé ọ̀rẹ́mọ̀ ni bóyá ó ti ṣàtúnṣe. Arákùnrin ìgbéyàwó kò rí bẹ́ẹ̀ rárá. Wàá farabalẹ̀. Gbogbo ìpele ìtàn náà la ó yẹ̀ wò, tá ó fìdí rẹ̀ múlẹ̀ nítorí pé a ní òye àtúnṣe. Àmọ́ torí lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti sọ pé mo ṣe, Ọlọ́run bọ́wọ́lé, irú ẹni bẹ́ẹ̀ ti kú, ó ti lọ. Ṣe èyí tó tọ́, Ọlọ́run yóò fi oore ọ̀fẹ́ fún ọ ní orúkọ Jésù. Ọ̀pọ̀ ohun ló wà tá ó yẹ kí a sọ. Wà ní bẹ́ẹ̀ ni, ní tòótọ́ mi ò tí ì di àtúnbí. Bóyá àgbèrè, ó yá lọ ṣàtúnṣe, lọ kà á dáradára, kó kà á dáradára. Mo fẹ́ fún yín ní àwọn ẹsẹ̀ Bíbélì, ó wà nínú ìwé náà. Ìwé Róòmù orí 7 ẹsẹ̀ 2, ìwé Lúùkù orí 16 látẹsẹ̀ 18, ìwé Málákì orí 2 látẹsẹ̀ 14, ẹ jọ̀wọ́ ẹ kà á, àti ké ìwé Genesis, ẹ ka gbogbo ìtàn náà dáradára. Ẹ̀yin Olúwa, ṣé ká kà kan? Ẹ jẹ́ ká lọ sí ìwé Róòmù orí 7, ká wo ohun tí Bíbélì sọ. Pé ẹnu ènìyàn mẹ́ta la ó ti fi òtítọ́ múlẹ̀. Ìwé Róòmù orí 7, ẹ jẹ́ kí n kà ní kúkúrú. Nítorí obìnrin tí ó ní ọkọ, ìwọ̀n ìgbà tí ọkọ náà wà láàyè, a fi òfin dè mọ́ ọkọ náà, ṣùgbọ́n bí ọkọ náà bá kú, a tú sílẹ̀ kúrò nínú òfin ọkọ náà. Ǹjẹ́ bí ó bá ní ọkọ mìíràn nígbà tí ọkọ rẹ̀ wà láàyè, panṣágà lè ó pè é, ṣùgbọ́n bí ọkọ rẹ̀ bá kú, ó bọ́ lọ́wọ́ òfin náà, kì yóò sì jẹ́ panṣágà bí ó bá ní ọkọ mìíràn. Ìjìyà bẹ̀ ni pé irú ẹni tó bá fẹ́ rú ọkọ náà ó di òkú. Ṣùgbọ́n tá bá ní Mósè sọ pé èèyàn lè ṣe àkọsílẹ̀ nítorí eléyìí tàbí tọ̀hún, lọ ka Bíbélì náà dáradára. Ó ní àgbèrè kò sọ pé panṣágà. Obìnrin tí a tẹ̀ bá nínú ẹ̀ṣẹ̀ panṣágà gan, pé a ò rí ẹ̀ṣẹ̀ sí èmi gan fúnra mi. Jésù Kristi pé èmi gan ò ṣe ìdájọ́ rẹ, lọ kí o má dẹ́ṣẹ̀ mọ́ nínú àlàáfíà. Àtúnṣe onígbàgbọ́ fún àlàáfíà rẹ àti fún ọ̀run. Àgbèrè yìí ó lè jẹ́ àlàyé rẹ̀ lè jẹ́ pé bóyá ó fẹ́ ṣègbéyàwó. Bóyá nínú ìpele àyẹ̀wò ohun tí à ń ṣe, a wá rí pé ìkan nínú wọn ó ti ń ṣèṣekúṣe. Nígbà náà, irú arákùnrin tàbí arábìnrin náà ó ní oore ọ̀fẹ́ láti dá ìgbéyàwó náà dúró tá ò bá tí ì ṣe. Ṣùgbọ́n nígbà tí a bá ti so wọ́n pọ̀, kò sí ọkùnrin, kò sí ìdájọ́, kò sí nǹkan kan tó lè yà yín. Èyí tó ti fẹ́ yẹn, àní kò mú òun náà padà bọ̀ sí ojúlówó. Kò ní fi ṣe iye ọmọ tí ẹ ti bí. Ìjọ tó bá gba Jésù Kristi, ìjọ tó bá ti pinnu pé ó fẹ́ lọ sí ọ̀run, ó fẹ́ ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn, pẹ̀lú Ọlọ́run, ọjọ́ náà ló gbọ́dọ̀ ṣe àtúnṣe. Bóyá ó wà ní ọjọ́ kan, ẹnìkan wá níbí báyìí, ó ń jẹ́rìí, ó lóun mú aya òun wá pé àwọn ti bímọ tẹ́lẹ̀, wọ́n bímọ 2. Arábìnrin yìí ó lọ fẹ́ lòmíràn tó dára ju arábìnrin yìí lọ. Ó ra ilé fún, ó kọ́lé fún, ra mọ́tò fún. Nígbà náà Jésù Kristi wá dé. Ẹ̀yin Olúwa,
arákùnrin gba Jésù Kristi. Ó ní mo lọ́mọ méjì bí báyìí. Kò ṣeé ṣe arákùnrin mi. Ìlànà ni pé níwọ̀n ìgbà tí o bá ti mọ̀ pé o dẹ́ṣẹ̀ yìí, jókòó, kó bọ́ Ọlọ́run sọ̀rọ̀, gbàdúrà sí Ọlọ́run pé Olúwa, báwo ni mo ṣe fẹ́ ṣe lé, Olúwa ràn mí lọ́wọ́. Lọ wá gba ìmọ̀ràn ní ìjọ Holiness Revival Movement. Ó dẹ̀ dá wa lójú, bàbá dẹ̀ ti fi yé gbogbo àwa darí pé bí a ò bá tiẹ̀ yé wa, a ó padà tọ̀ wọ́n lọ. A ti mọ ohun tó yẹ kí a ṣe, káàdé lídìí òmìnira kúrò nínú ikú tí Sátánì gbélé wa lórí yìí. Ohun tí Ọlọ́run sọ ní ẹ̀yìn Jésù Olúwa, lọ yanjú rẹ̀. Gba ìmọ̀ràn. Nínú ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ràn kò dára. Má bẹ̀ẹ́. Ohun kékeré ó má dàbí pé ó rẹwà, ṣùgbọ́n tó bá rí bákan tó ti kọjá kékeré, jẹ́ kí Ọlọ́run kó yanjú ẹ̀ pẹ̀lú àdúrà. Ọlọ́run lágbára tó bẹ́ẹ̀ láti yanjú ẹ̀ fún ọ, láti yanjú ẹ̀. Àmín. Ẹ jẹ́ ká wo àwọn ìránṣẹ́. Àmín. Ẹ̀yin Jésù Olúwa. Ẹ jẹ́ ká wo àwọn ìránṣẹ́. Ìwé Gálátíà orí 3. Ìwé Gálátíà orí 3. A ó ka àwọn ẹsẹ̀ díẹ̀. Àmín. Ẹ jẹ́ ká lọ sí ìwé Gálátíà orí 3 láti ẹsẹ̀ 1. Ẹ̀yin aláìrónú ará Gálátíà, ta ni a tàn yín jẹ kí ẹ̀yin kí ó má ṣe gba òtítọ́ gbọ́ ní ojú ẹni tí a fi Jésù Kristi hàn gbangba láàrin yín, ní ẹni tí a kàn mọ́ àgbélébùú. Kìkì èyí ni mo fẹ́ mọ̀ lọ́wọ́ yín, pé nípa iṣẹ́ òfin ni ẹ̀yin gba ẹ̀mí bí, tàbí nípa ìgbọ́ràn ìgbàgbọ́. Báyìí ni ẹ̀yin ṣe aláìrónú tó, ẹ̀yin tí ó ti bẹ̀rẹ̀ nípa ti ẹ̀mí a ṣe yín pé ẹ̀yin a ti jìyà ọ̀pọ̀lọpọ̀ kan wọ̀nyí lásán, bí ó tilẹ̀ ṣe pé lásán ni. Nítorí náà ẹni tó fún yín ní ẹ̀mí náà tó sì ṣe iṣẹ́ agbára láàrin yín, nípa iṣẹ́ òfin ni ó fi ṣe bí, tàbí nípa ìgbọ́ràn ìgbàgbọ́. Gẹ́gẹ́ bí Ábúráhámù ti gba Ọlọ́run gbọ́, a sì kà á sí fún un ní òdodo. Nítorí náà kí ẹ̀yin kí ó mọ̀ pé àwọn tí ń ṣe ti ìgbàgbọ́, àwọn náà ní ṣe ọmọ Ábúráhámù. Bí ìwé mímọ́ sì ti rí tẹ́lẹ̀ pé Ọlọ́run yóò dá àwọn kèfèrí láre nípa ìgbàgbọ́, ó ti wàásù ìyìn rere. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn tí ń ṣe ti ìgbàgbọ́ jẹ́ ẹni alábùkún fún pẹ̀lú Ábúráhámù olódodo. Nítorí pé iye àwọn tí ń bẹ ní ipa iṣẹ́ òfin bẹ lábẹ́ ègún, nítorí tí a ti kọ pé ìfibú ni olúkúlùkù ẹni tí kò dúró nínú ohun gbogbo tí a kọ sínú ìwé òfin láti máa ṣe wọ́n. Nítorí ó dáni lójú pé a kò dẹnikẹ́ni láre níwájú Ọlọ́run nípasẹ̀ òfin, nítorí pé olódodo yóò yè nípa ìgbàgbọ́. Òfin kì í ṣe iṣẹ́ ti ìgbàgbọ́, ṣùgbọ́n ẹni tí ń ṣe wọ́n yóò yè nípasẹ̀ wọn. Lóòótọ́ èmi ni mo jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún mínísítà, ṣùgbọ́n nígbà tí àwọn kìíní bẹ̀rẹ̀, mo dúró lẹ́nu ọ̀nà géètì. Lójúkojú mo wà níbẹ̀ nígbà náà lọ́hùn-ún láti jọ ìrújú, ǹjẹ́ ohun tí ò ń ṣe rèé. Ọlọ́run yóò béèrè ọkàn àwọn yìí ní ọwọ́ rẹ. Ìwàásù rẹ, iṣẹ́ rẹ,
Kọ́ríńtì kejì orí 6 láti ẹsẹ̀ 3. Ìránṣẹ́, a kò sì ṣe ohun ìkọ̀sẹ̀ ní ohunkóhun, kí iṣẹ́ ìránṣẹ́ kí ó má ṣe di ìsọ̀rọ̀ búburú sí. Ṣùgbọ́n nínú ohun gbogbo, àwa fi ara wa hàn bí ọmọ ìránṣẹ́ Ọlọ́run nínú ọ̀pọ̀lọpọ̀ sùúrù, nínú ìpọ́njú, nínú àìní, nínú wàhálà, nípa iná, nínú túbú, nípa ìrúkèrúdò, nípa iṣẹ́, nínú ìṣọ́ra, nínú ìgbàwẹ̀, nípa ìwà mímọ́, nípa ìmọ̀, nípa ìpamọ́ra, nípa ìṣeun, nípa ẹ̀mí mímọ́, nípa ìfẹ́ àìṣẹ̀tàn, nípa òtítọ́, nípa agbára Ọlọ́run, nípa ìhámọ́ra òdodo ní apá ọ̀tún àti ní apá òsì, nípa ọlá àti ẹ̀gàn, nípa ìyìn búburú àti ìyìn rere, bí ẹlẹ́tàn ṣùgbọ́n a já sí olóòótọ́. Ìwọ náà wà ní ọmọ ìjọ ní ọ́, ìwọ náà lọ kà á. Ọlọ́run tìkára rẹ̀ ó ṣetán láti ràn ọ́ lọ́wọ́. Yìn Olúwa, yìn Olúwa, yìn Olúwa. Wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Ó bá nílò kó dúró láàrin ìjọ kó yanjú ọ̀rọ̀ ara rẹ̀. Àwọn kan ti ṣe, wọ́n dẹ̀ sì ti gbà á. Ìtùnú Ọlọ́run ó kọjá òye ẹnikẹ́ni. Àlàáfíà tí Ọlọ́run tìkára rẹ̀ tó fún ọ, Ọlọ́run yóò fi fún ọ. Ẹ̀yin Olúwa, ẹ̀yin Olúwa. Àwọn àjẹ́, gẹ́gẹ́ bí mo ṣe dárúkọ síwájú, gbogbo yín ẹ lọ ṣàtúnṣe. À ń sọ nípa sísọra yín di mímọ́. Báwo la ṣe ń ṣàtúnṣe yìí? Rí i dájú pé o ti ṣẹ̀. Ó yá, pinnu láti ṣàtúnṣe. Gbé ìgbésẹ̀ kó dẹ̀ lọ ṣe. Má kàn jókòó kó máa sún síwájú sí i. O mọ̀ ìgbà tí Ọlọ́run yóò dé. Lọ ṣàtúnṣe. Gbogbo ohun tí o ti jí mú padà bọ̀ sípò. Olówó tí o ná nínàkúnà, ó yá dá wọn padà níwọ̀nba bó ṣe wà lọ́kàn rẹ̀. Rí i dájú pé a mú àlàáfíà padà láàrin ẹ àti ènìyàn kí o tó lọ. Jẹ́ kí o yí eléyìí kó yé ọ. Nígbà tí o bá gbàdúrà, gbàgbọ́ pé Ọlọ́run wà pẹ̀lú rẹ. Gbàgbọ́ pé Ọlọ́run ṣalátìlẹ́yìn ohun tí ò ń ṣe. Ọlọ́run yóò sì wà pẹ̀lú rẹ. Bá Ọlọ́run lọ, bá Ọlọ́run lọ. Má ṣe jẹ́ kẹ́rù kó bà ọ́. Mo rántí arákùnrin kan wá. Wọ́n ní àwọn òwe láti ìjọba Spanish, gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe. Oríṣiríṣi ìtàn náà máa ń sọ. Orúkọ ọ̀tọ̀ lórúkọ rẹ̀, gbogbo ẹ̀ ló parọ́ lé lórí. Nígbà tí ó wá darapọ̀ mọ́ ìjọ yìí, tí ó gbọ́rú wàásù yìí, ó wá ní òye pé òun nílò láti padà. Pẹ̀lú àdúrà àti ìgbanímọ̀ràn, ó wá lọ sí olùjọ immigration. Nígbà tó débẹ̀, ó wá sọ ìtàn náà fún wọn. Bí ó ṣe ń sọ̀tàn náà fún wọn. Ǹjẹ́ ẹ mọ ibi tí ẹ wà bí? Ó ní mo mọ̀. Ǹjẹ́ ẹ mọ̀ pé ibi tí ó wà yìí kò sí àǹfààní fún ọ láti padà síbikíbi? Wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ fún un. Ó ní kí n tó wá ni mo ti gbé yẹ̀wò, mo sì wá. Ohunkóhun tó bá fẹ́ ṣẹlẹ̀ mo ṣe tán. Kò yé wọn. Àwọn òwe yìí la fún ọ. Àwọn kan ṣe tán láti kú láti ní àwọn òwe yìí. Ó wá ya àwọn èèyàn tó wà níbẹ̀ lẹ́nu. Wọ́n wá sọ fún ọ̀gá pátápátá. Wọ́n sọ fún ọ̀gá wọn. Wọ́n ní kó pa ọkùnrin náà mọ́ títí tí òun yóò fi dé. Ó fẹ́ rí ìtàn tó ń sọ fún un. Wọ́n sọ fún arákùnrin náà.
ó yá dúró ń bì báyìí. Ó jókòó farabalẹ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí ọ̀gá náà dé. Ó ní ta lẹni náà. Ó ní ta lẹni tẹ́ ń sọ ìtàn náà fún mi. Ó ní òun rèé. Ó yá tún ìtàn náà sọ fún mi. Ó sọ bó ṣe rí fún un. Ó yà lẹ́nu. Ǹjẹ́ a tún rí àwọn èèyàn báyìí? Níbo ló ti wá? Ó ní Holiness Revival Movement. Ẹ̀yin Jésù Olúwa. Níbo làwọn èèyàn yìí wà? Ó ní àwa ń bì báyìí o. Wọ́n gbìyànjú láti dúnkòkò mọ́, ṣùgbọ́n ó dúró lórí ẹsẹ̀ rẹ̀. Ó lo báírò ó kọ. Ó ní a sọ arákùnrin yìí di òmìnira, ẹ̀yin Olúwa, pẹ̀lú báírò ẹ̀ gangan. Ó kọ. Ó ní kó kú ìwé náà lọ kó dẹ̀ máa lò ó. Àfi ìgbà tó bá lọ ní àwọn tó tọ́ pé wọ́n á dẹ̀ ṣe àtúnṣe fún un. Nígbà tí ó bá ń lọ, gbàdúrà kó dẹ̀ gbàgbọ́ pẹ̀lú ìdánilójú. Ìgbà tí a bá gbàdúrà, bàbá wa ń ṣe kí ni? Ó ń gbọ́, ẹ̀yin Olúwa. Ẹ jẹ́ kí eléyìí kí ó yé yín. Kẹ́ ẹ lọ gba ìmọ̀ràn àti ìyànjú ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, ní ìgboyà. Láìṣeléyìí ò ní ṣe o. Kó dẹ̀ rántí pé Sátánì gan lè mú àwọn ènìyàn wá. Wọ́n sọ fún arábìnrin wa pé kò lè ṣe ìwọ, ọkọ rẹ, àtọmọ mélòó, bóyá bí ọmọ 5. Ó fẹ́ lọ tó ohun gbogbo ká. Sátánì àtàwọn ènìyàn rẹ̀ wọ́n gbìyànjú ohun gbogbo, ṣùgbọ́n arábìnrin wa lọ, ẹ̀yin Olúwa. Ọlọ́run fúnra rẹ̀, gẹ́gẹ́ bí ìtàn tí mo sọ, a dẹ̀ yanjú gbogbo ẹ̀. Rántí pé o gbọ́dọ̀ ní sùúrù, o gbọ́dọ̀ rí ara rẹ sílẹ̀, o dẹ̀ gbọ́dọ̀ lo ọgbọ́n. Arákùnrin yìí lo ọgbọ́n. Ó pín àwọn ènìyàn rẹ̀ sí ìpele. Àwọn àkọ́kọ́ náà kọ́kọ́ lọ bẹ̀bẹ̀. Ìpele kejì wọ́n lọ bẹ̀bẹ̀, wọ́n fún un. Kí ọkùnrin náà tó dé, ó dọ̀bálẹ̀. Ó mọ̀ pé òun làgbà. Ó kí ọ̀gá mi, ẹ̀gbọ́n mi, ẹ̀yin ni. Gbogbo ohun tó wà níbí báyìí ti yín ni, àwọn ọmọ yín ni. Àwọn tó wà níbí báyìí. Ó rẹ ara rẹ̀ sílẹ̀. Arákùnrin tó bá fẹ́ dojúkọ yìí, Ọlọ́run mú ọkàn rẹ̀ wálẹ̀, ẹ̀yin Olúwa. Má máa lọ máa sọ ìdí. Ó ti jẹ̀bi. Kàn sọ pé nǹkan tó yẹ kó sọ ni pé mo jẹ̀bi. Ọlọ́run tìkára rẹ̀ yóò yanjú ọ̀rọ̀ náà dáradára. Arábìnrin, Olúwa mú wá síwájú báyìí láti ṣí àwọn ilẹ̀kùn ọ̀run, láti kún ọkàn wa pẹ̀lú àlàáfíà, kí a lè gbé àlàáfíà, kí a lè rẹ́rìn-ín, ká lè fi ohun rere tó wà nínú Ọlọ́run àwọn ènìyàn, ọ̀pọ̀ àwọn ènìyàn nínú ẹ̀ka ìjọ mìíràn. Ìdí tí mi ò kí bá ṣe inú ò kí ń dùn. Ó kàn wá bẹ́ẹ̀. Ìdí rẹ̀ tí mi ò fi lọ. Ìbáṣe wọn pẹ̀lú àwọn ènìyàn kò sí àlàáfíà níbẹ̀. Jẹ́ kí Ọlọ́run kó kún ọkàn rẹ pẹ̀lú àlàáfíà. Àmín. Ẹ jẹ́ ká lọ. A fẹ́ gbàdúrà. Tí a bá rántí pé o ti ń sọ ohun tó fẹ́ ṣe, oore ọ̀fẹ́ Ọlọ́run yóò bà lé ayé rẹ. Àti àwọn ìrí díẹ̀ tí a ti sọ yìí tí Ọlọ́run ti ṣe fáwọn oníyìí, Ọlọ́run á ṣe fún wọn náà. Tó bá ní nǹkan àtúnṣe tó yẹ kó ṣe bẹ́ẹ̀. A ó gbàdúrà fi ọ lé Ọlọ́run lọ́wọ́. Agbára, àmì ìfòróróyìn àti oore ọ̀fẹ́ Ọlọ́run yóò fi fún ọ.
tó wá ní àtúnṣe tí o fẹ́ ṣe, o lè na ọwọ́ rẹ sókè sí Ọlọ́run. Kó lanu rẹ kó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Olúwa, mo ti gbọ́rọ̀ náà, ọ̀nà náà ti wọnú ọkàn mi. Mo fẹ́ gbégbé àlàáfíà. Gbogbo ọ̀rọ̀, gbogbo ẹ̀ka, gẹ́gẹ́ bí ìríjú, gẹ́gẹ́ bí ẹni tí ó ti náwó ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ohun tí mo ti mú, àwọn tí mo ti tàn oríṣiríṣi nǹkan, fi lé Ọlọ́run lọ́wọ́. Ọlọ́run wà níbí báyìí, yóò yanjú ẹ̀. Rántí ìwé náà, rí dájú pé o rà fẹ́yàn kan, gba ẹnìkan là. Arákùnrin rẹ̀, arábìnrin rẹ̀ yẹn mú tọ̀ wọ́n lọ. Gbàdúrà pé ọ̀rọ̀ yìí gbà táwọn èèyàn bá ṣí, agbára Ọlọ́run yóò tì lẹ́yìn láti ṣe ohun tó tọ́ nínú ọkàn wọn. Á dẹ̀ fún wọn ní oore ọ̀fẹ́ láti ṣàtúnṣe. Bóyá ìwọ ni, lanu kí o gbàdúrà. O lè jẹ́ bíṣọ̀bù, ẹnikẹ́ni, ipò rẹ̀, ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ pé ǹjẹ́ o fẹ́ àlàáfíà Ọlọ́run, o fẹ́ wọ ìjọba Ọlọ́run. Bíbélì wípé o bá wá sílé ìjọsìn báyìí, tó mú ọ̀rẹ́ wá, tó mú gbogbo ẹ̀ wá, tí o bá wá rántí pé o ní ìkùnsínú pẹ̀lú arákùnrin rẹ̀, rí dájú pé o padà lọ kó lọ yanjú ẹ̀ kó tó wá san rẹ̀. Pé ohunkóhun kó wù kí o máa ṣe, tó wá wò pé ó yẹ kó ṣe léyìí, àkókò rẹ̀, ó yá fi ara rẹ̀ fún Ọlọ́run. Ní kí Ọlọ́run kí ó darí rẹ̀. Ní orúkọ Jésù Kristie, Olúwa ni a gbàdúrà. Àmín. Bàbá wa ọ̀run, àwọn ọmọ rẹ rèé, wọ́n múra wọn wá síwájú rẹ̀. Wọ́n ti gbọ́ ọ̀rọ̀ rẹ, wọ́n dẹ̀ fẹ́ lọ ṣe àtúnṣe. Wọ́n fẹ́ àlàáfíà, wọ́n fẹ́ wọ ìjọba Ọlọ́run. Ẹni náà tó ti fún níṣẹ́ ìránṣẹ́ yìí, wọn ò fẹ́ jẹ́ olùgbọ́ nìkan. Ọlọ́run alágbára, mo mú wọn tọ̀ wá síwájú rẹ̀. Mo fẹ́ bèrè pé kí o ṣàánú fún wọn. Ọlọ́run ṣàánú fún wọn. Jésù ṣàánú fún wọn. Torí pé ọ̀rọ̀ rẹ wípé ẹnikẹ́ni tó bá tọ̀ wá, ìwọ kì yóò ta wọ́n nù. Olúwa, wọ́n tọ̀ wá ní òwúrọ̀ yìí. Olúwa, fún wọn ní oore ọ̀fẹ́ náà. Kó ṣàṣepé àti ṣe àtúnṣe pípé ní orúkọ Jésù. Gbogbo ohun ọ̀tá, apá wọn mọ́ lòdì sí wọn ní orúkọ Jésù. Olúwa, wọn gbóhùn rẹ, wọn á gbọ́ látọ̀dọ̀ rẹ, wọn á ṣàwárí rẹ, wọn á dẹ̀ tẹ̀lé ọ títí tí wọ́n fi ṣe fi ògo orúkọ rẹ ní orúkọ Jésù Kristi. Àwọn tó mú àwáwí wá síṣẹ́ ìránṣẹ́, Olúwa ṣàánú fún wọn. Olúwa dáríjì wọn. Olúwa dáríjì wọn, kó ràn wọ́n lọ́wọ́. Gẹ́gẹ́ bí o ṣe rán Jákì lọ́wọ́ láti sọ fún àwọn ènìyàn pé òun ṣetán láti ṣe ohun tó tọ́, láti ṣàtúnṣe. Olúwa, fún wọn ní ìyànjú. Olúwa, fún wọn ní ìyànjú náà ní orúkọ Jésù Kristi. Àwọn tó ń gbé, tó ń fẹ́ aya ọkọ tí kò tọ́, gẹ́gẹ́ bí Abímẹ́lẹ́kì, Olúwa ṣàánú fún wọn. Olúwa ṣàánú fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọdún nínú ìgbé ayé ìjọba Abímẹ́lẹ́kì, ó rí dájú pé Abímẹ́lẹ́kì ò súnmọ́ arábìnrin yìí. Bó ti àyè pa ti gégùn náà, Olúwa, ó rí dájú pé kò wọnú rẹ̀ lọ. Olúwa, àwọn tó wà nípò yìí, Olúwa ṣàánú fún wọn. Jẹ́ kí oore ọ̀fẹ́ rẹ kó wà lórí wọn. Olúwa, ràn wọ́n lọ́wọ́. A mọ̀ pé ó lè nira díẹ̀, ṣùgbọ́n pẹ̀lú rẹ ohun gbogbo ní ṣíṣe. Fi oore ọ̀fẹ́ fún wọn láti lọ ṣe ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Bàbá, bí wọ́n ṣe ń lọ láti lọ ṣe yìí, a gbàdúrà bí àlàáfíà rẹ tó kọjá òye ẹnikẹ́ni, àlàáfíà tó ń jọba ní ọ̀run, a ó dálérú ayé wọn. Bàbá,
wọ́n á mú ògo wá sí orúkọ mímọ́ rẹ ibikíbi tí wọ́n bá lọ ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà àmín. Jésù ó ṣé torí pé ó ti dáhùn àdúrà wa, gba gbogbo ògo ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà.